kí ló dé tọ́mọ ẹlẹ́ran ń jẹ egun kí ló dé tọ́mọ alásánwó èkésà òní kété jìn sọ́fìn ọ̀la kété jìn sọ́fìn lójú ọ̀bá ti kété ó yẹ kójú ó tiẹ̀ tó ní kété Nàìjíríà kí ló dé tọ́já wípé gbogbo ògbà la máa ń fọdún yín dún bẹ́ẹ̀ yìí ọ̀bá sọ yẹ kí mi ò ṣe la gbọ́ tán máa ń wí àmọ́ nínú ọ̀rọ̀ Nàìjíríà kò rí bẹ́ẹ̀ nígbò náà dé nígbò ní gbálẹ̀ ìlú yìí dé ayé ti ń pariwo láì tí ìlú 100 ọjọ́ lọ́fíìsì ayé ti ń pariwo ayé ti lé òróró ara ti ń gbẹ àwọn onímọ́tò ń fajúro èrò ń fajúro àwọn tó ń ta nǹkan ọjà ọ̀tà mọ́ wàhálà ti dé wàhálà ti ṣẹlẹ̀ mẹ́wàá ti ṣẹlẹ̀ báyìí epo ò ṣeé farabà mọ́ oúnjẹ ò ṣeé jẹ oúnjẹ mẹ́ta ti dàwátì Nàìjíríà ojoojúmọ́ mànìyà ń dé kí ló dé kí ni ń ṣẹlẹ̀ Nàìjíríà ẹ̀yin aláṣẹ ẹ̀yin gómìnà ẹ̀yin ọ̀nàrẹ́bù ẹ̀yin senators ẹ̀yin ààrẹ orílẹ̀-èdè yìí kí ló dé ẹsẹ̀ ìjọba ara ní mẹ̀kúnnù ara ní aráàlú ìlú yọ̀ọ̀da ìlú lé kí ló ń ṣẹlẹ̀ gángan ẹ pàrọ̀ àpẹẹrẹ òfin inú yín kí ló ń ṣẹlẹ̀ kí ló dé bí bá ń lọ báyìí ìnira tẹ́ ẹ kọ́ ọmọ Nàìjíríà dà sí ẹ wo àwọn iléeṣẹ́ bẹ́ẹ̀ bá dẹ́kun yìí lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ iléeṣẹ́ ti ń kẹ́rù wọ́n ti ń kà á sá wọn kó Nàìjíríà wọ́n ní gbogbo òfin àtàwọn èrò àti pọ́lísì tẹ́ ń gbé wá ẹ̀ wọ́n ní ọ̀bá iléeṣẹ́ tó bá lajú mu kí ló dé sáwa nìkan ni ẹ wo iye owó bàálù lásìkò yìí ẹ wo iye owó mọ́tò ẹ wo iye jálá epo mẹ̀kúnnù ẹ jẹ́ mẹ̀kúnnù ó mí let the poor masses breathe ẹ jẹ́ mẹ̀kúnnù ó mí kí ni ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá sentọ́ tọ́tẹ̀ sentọ́ yẹ orí mẹ̀kúnnù òbí léèrè ìyá ó jẹ yín ẹ jìyà ẹ jẹwé la wàhálà ó ṣẹlẹ̀ àṣàyẹ wà àwọn olórí là ń sìyàn kí ló tẹ̀ láàánú kí ló tẹ̀ láàánú kí ló tẹ̀ láàánú ná kí ló tẹ̀ ń fìyà jọmọ Nàìjíríà